Àṣàkẹ́ èyí ṣojú ẹ ná ohun tó bá ṣojú ẹni kì í ṣẹ̀yìn ẹni èyí ṣojú ẹ ná. Ẹni ọlọ́ṣọdún ayọ̀ ẹ kí pọ́kú ọdún. Aláṣàkẹ́ ṣọdún ayọ̀ ẹ kí pọ́kú ọdún o. Ẹni ọlá Aláṣàkẹ́ mi ẹ̀kẹ́ ni ọlá Aláṣàkẹ́ mi o. Ó sọ àṣọdún ayọ̀ ẹ kí pọ́kú ọdún. Kíkú olójijì mọ́mọ́mọ́ pa o. Àmín o. Kíkú olójijì mọ́mọ́mọ́ pa o. Èmi mo l'Àṣàkẹ́ tẹ́yìn ń wò yìí o. Ọmọ mi Àṣàkẹ́ tẹ́yìn ń wò yìí o. Kíkú olójijì mọ́mọ́mọ́ pa o. Kàṣà alátàgbà mọ́mọ́mọ́ gbé. Kàṣà alátàgbà mọ́mọ́mọ́ gbé. Ọmọ mi Àṣàkẹ́ tẹ́yìn ń wò yìí o. Ẹni ọlá Àṣàkẹ́ tẹ́mi ń wò yìí o. Kàṣà alátàgbà mọ́mọ́mọ́ gbé. Débi jáǹtà ẹgbọ́ná nítorí ìta mo ṣe méje sàlẹ̀. Relé ìyá rẹ̀ wípé kó máa ró pépépé. Ṣebí nítorí Oswald ẹni ọlá o. Ọmọ Yusuf ti sọjọ́ òbí ló ní mo ṣe wá ń wíjọ́. Ẹ bá járe bẹ́ẹ̀ ẹ járe United Kingdom ẹ já lọ́ọ̀rẹ́ èèyàn fún ọmọ rẹ ni. Ẹni ọlá o. Aláṣàkẹ́ ṣe bí wọ́n ni mò ń pè tán. Àṣàkẹ́ ilé ọmọ bàbá ẹ̀ rí bí ẹni ọlá ṣe jọ bàbá ẹ̀ bí mú mi. Orí ojú ògbó bí olúgbó ti gbó láyé o. Ọmọ Yusuf kó o bá wọn gbó bí olúgbògbò ti rí gbò. Ọmọ lọ́jọ́ bí kò dàgbà bí ara òwúrọ̀. Ẹni ọlá mo láyò nílé pé ọlá pé pa ọdún oyin dé o. Oyin mọ́dún tiẹ̀ nínú afárá. Ó sún àtọmọ Yusuf ti sọjọ́ òbí lónìí. Ojíire lónìí ojí sówó. Àṣàkẹ́ o ojíire lónìí ojí sọ́lá. Ẹni ọlá ojí sáìtètè níkú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ ni. Ọdọọdún ní láǹsọ lógúnlógún. Ọdọọdún léwé àbíyáyà ń sa àádọ́ta. Oṣọdún èyí kò ṣe lógúnlógún láyé. Kó o bá wọn ṣe lọ́gbọ̀nlọ́gbọ̀n kóríjì ó ṣe nígbànígbà. Orí òníjì ó fọdún èlé yìí dágbére fáyé. Ó sún àtọmọ Yusuf àbúrò Zainab Báyọ̀ Ọ̀tọ́lá. Ọ̀wá gbéra nílẹ̀ wọ̀dìde. Ẹni ọlá tọ́ dá bẹ́ẹ̀ tí ọ̀lẹ́jọ́nú. Àṣàkẹ́ dára lẹ́wà bí òṣùmàrè. Ọmọ Yusuf mọ́ gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kan pẹ̀lẹ́pẹ̀lẹ́ lárẹwà àárín. Ta ló rán mi wá o? Ta ló ní wá mọ́ ṣerú eléyìí fún ọ? Torí béèyàn bá rán ní sọ́jà ọjà ìrán ní wálé. Àwọn òbí rẹ̀ ló rán mi wá. Aláàjì àti Alájà Yusuf àwọn lọ́ní wá mọ́ ọkọ́mọ bíbí inú àwọn pópó ọdún. Wọ́n ní ọmọ ni ẹ tọ́jú ẹ mọ́mọ́ raṣọ. Wọ́n nítorí aṣọ àdá kí ìsàwọ̀ ọmọ nídìí bàbá. Wọ́n l'Àṣàkẹ́ jọ òwúrà. Wọ́n lẹ́ni ọlájọ́ òwúrà. Wọ́n lọ́jọ́ òwúrà lójú àwa bá wá kí pópó ọdún. Aláàjì àti Alájà Yusuf ikú òwà ní gbọ́mọsọnù lọ́wọ́ ẹ̀yìn. Ọmọ Gbogan Olufi ọmọ arọ Ògbòdìjà ni mo ń ké sí. Débi jáǹtà mọ́mọ́ lẹ́yìn o. Àṣàkẹ́ mo túmọ̀ bí wọ́n ti ń kinú lé àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ. Ọmọlá níyàn o. Bàbá tìyín ní gẹ̀ ṣiṣàwó. Ọmọ sàn yìí kú lódò tí ó lódò. Ṣé bómi ikú ni bàbá yín ń pọ̀ mu? Gbogan o. Ọmọ Olúpéjọ bí. Ọmọ alẹ́ bí òsùn máma farasin. Ọmọ Yusuf ọmọ àfínjú àdàbà tí ń jẹ lálà. Ọmọ àfínjú ẹyẹ eléyìí tí ń jẹ ní gbàngboko.
ará gbórí wọn lódò omi kú ṣé bóun ni bàbá yín ń pọn mu tá ń láṣà tá ń lè kọ́rọ́ tá ní dọ̀gọ̀dì omi ìtakùn gbọ́ta ló láfẹ́lẹ́lẹ́ o omi tí àyà bá ń pọn mu nínú ilé bàbá rẹ̀ máa jẹ́ bàbá màmá járúgbó àṣàkẹ́lẹ̀ ọmọ ajárúgbó máa pẹ́ nìkan ní bàbá bárí ọlá o àjèjì ara rẹ̀ sà ẹlẹ́yìn ni bàbá rẹ̀ tó bí ọlọ́mọ ọmọ bá dú ṣé bí wọ́n ni mò ń pè tán òdì ṣé bí wọ́n ti ní ọmọ tẹ́wà lọ́pọ̀ mọ́ àṣàkẹ́ ẹni ọláṣọ́mọ̀ pọ́mọ́ ní ojogún ẹwà lọ́wọ́ rẹ̀ ni ọmọ bọ́ọ̀lì òbúpo ní yámọ̀dé lára ṣe ni wọ́n ṣe ni tí bára rẹ̀ sà nínú ọmọ dúdú lẹ́wọ̀n pupa làbúrò nílé yín ọmọ àrọ̀mí níjòyè àrẹ̀sà àjèjì ọmọ ojú tì lálọ́ ilé ọmọ mọ́bọ̀ rẹ̀ jẹ́ tí mo bọ́ lọ́rọ̀ kó fìsàn ẹni ọlá o elépo gbọ́dọ̀ nà ẹ́ ṣebí nítorí elépo ni bàbá rẹ̀ happy birthday to you o àṣàkẹ́ tí mo fẹ́ràn tí ń fi okú ẹni ọlá ọmọ Yusuf orí oníjó fọdún ilé ìṣàṣemọ́ mo láṣẹ èyí ṣàmọ́dún o I wish you long life and prosperity nílé ayé ẹni ọlá mi àṣàkẹ́ o orí òjò lè mọ̀ ṣàmọ́dún.